lábẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ oníṣàrà ọmọ lè wò ó ẹ̀rí tó dájú wà lórí ìdúró wípé ìwọ́de ni ládé gbọ̀ngàn lẹ́nu náà. torí ti jẹ gbogbo ọmọdé yìí sì inú pátá ló ń fowó wọn sí. báwo rí òkà báíbù wọn tó bá jẹ́ pé ojú ọ̀tún ló bá fẹ́ máa fún yàn ní problem kẹ́yìn yọ sọnù irú ọmọ tí bá ń jalè tí wọn máa dojú tẹbi ẹ padà. èyí ìdí ìfúnṣọ kí ló dé kí làwọn òbí ẹ ṣe kí ló dé kí ló ṣẹlẹ̀. báwo lọmọ kékeré ṣe máa wà láti ìsìn tó ti ń jalè. ayé tí mo wá kàkà kéjà lè máa kúkú ṣẹrẹ kí ni wọ́n kò sinimá tó ń sọ̀rọ̀ yẹn o àfọwọ́fà òbí àkọlé rẹ̀ gbogbo èèyàn kọ́ra sinimá ní káwọn ọkọ́nilọ́gbọ́n olóyin lọ́dún ṣó wà lẹ́nu wọ láti bá gbà lámọ̀ràn. púpọ̀ lọ́wọ́ òbí tó bí àfọwọ́fà òbí rẹ̀ sinimá ti. ẹwà mi máa wò tó ń tọ́ra ẹ̀ jẹ́. ogún ni mo bí ọmọ kókó ọgbà ni mo wò dàgbà ọmọ ọ̀gẹ̀dẹ̀. àbí ìjàmbí láwọn ọmọ ọpọlọ. ọmọ tí ó ṣàgbàfọ̀ tó ń ká sọ́wọ́ lu. orójú olè wọn ò mú. wọ́n kọ̀ wọn ò tètè pẹ́ káìró kò ní kékeré. ó dàgbà tó olúwẹ̀rẹ̀ ń gbẹmọ lójoojúmọ́. ọmọ wọn dògbòlógbò olè amúrọ̀bà. ó tó gbẹ̀yìn ọ̀rọ̀ yìí lágbára kọjá ń tẹ́rọ. sinimá titun àfọwọ́fà òbí action packed movie ni. suspense inú ẹ̀yìn bọ́bọ́. LMC Nollywood ló package ló produce yẹ. DGS Banana ọgbẹ́ inú ló direct yẹ. starring Mama Ireko Ladi Fọlárin Múndé Usman Okele Níkẹ́ Pẹ́lá Afọ Àpẹ́lá Mbẹ́bẹ́ Akíndé Adérẹ̀lẹ̀ Ayélu Arẹ̀mú Pẹ̀lúmi Adébáyọ̀ introducing Fáṣọlá Ọ̀pẹ́yẹmí àti Michael Balógun nínú sinimá titun yìí àfọwọ́fà òbí ó kọjá àfẹnuròyìn ó ń bọ̀ lọ́nà dẹ́dẹ́ ni o tó bá jáde ẹ máa gbà kó kọjá bẹ́ẹ̀. ibi tí màmá ẹ bá yẹ ẹ jẹ́ lóde. báyìí kìlá bẹ̀rẹ̀ náà kìlá wọn náà kìlá kéèyàn máa lọ ṣe challenge kí máa lọ ṣe tiktok ẹ̀yà máa mú lọ bẹ́ẹ̀ ni o dá lọ mọ́lẹ̀.